àǹfààní ńlá leléyìí láti iléeṣẹ́ Mom United International Limited, iléeṣẹ́ tí kìí ṣe ti ìjọba ṣùgbọ́n tó ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú ìjọba ní gbogbo àgbọn. Pẹ̀lú àjọṣepọ̀ Yah-Wahab Farm Limited ti gbé ètò kan kalẹ̀ láti ró àwọn ènìyàn lágbára lórí ọ̀sìn ìgbín àti ọ̀gbìn ẹ̀fọ́ lóríṣiríṣi. Iléeṣẹ́ Mom United ló máa fún yín ní ilẹ̀ tí ẹ fi máa bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbìn àti iṣẹ́ ọ̀sìn ìgbín yín lọ́fẹ̀ẹ́. Gbogbo nǹkan tí ẹ nílò ni wọ́n máa fún yín lọ́fẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ alágbára máa wáyé lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí. Wọ́n máa kọ́ yín ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ ní láti mọ̀ nípa ọ̀sìn ìgbín àti bí ẹ ó ṣe máa gbin ẹ̀fọ́ lóníranran tí ẹ ó sì máa rí owó gọbọi lọ́sọ̀ọ̀sẹ̀. Lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́, wọn yóò fún yín ní ìwé ẹ̀rí tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí kò sí ibi tẹ́ ò ti lè lò ó. Ẹgbẹ̀rún 5,000 naira lówó ìdánilẹ́kọ̀ọ́. Ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí ló dẹ̀ máa wáyé. Ẹ máa tẹ yes ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tàbí lórí WhatsApp yes sórí 0705 647 1997. Yes sórí 0705 647 1997. Yes sórí 0705 647 1997. Ọgọ́rùn-ún ènìyàn péré la nílò fún ọjọ́ Sátidé tó ń bọ̀ yìí o. Má jẹ́ kí àǹfààní yìí fò ọ́ rú o.